Ǹjẹ́ ẹ kú dédé àsìkò yìí? Ẹ kú gbogbo àsìkò tí oníkálukú bá wà lápá ibi tẹ́ ẹ wà. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Wọ́n ní bá a bá ti ríra ẹni tó tójọ́ méjì gan mẹ́ta, ẹ kú àti báyìí là á kíra wa. Ǹjẹ́ láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, èmi náà ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ kú àti bó o ní nǹkan lápá ọ̀dọ̀ tiyín. Láṣẹ Elédùmarè kò ní lè mọ́ mi, kò ní lè mọ́ yín. Ìbà lọ́wọ́ ọba mi òkè, ọba bẹbẹbẹ tí fi ti ń bẹ káyé tó máa bẹ tó tún já wá ọbẹ. Ayé ń bẹ lásìkò yóò tún jẹ́ ká tèmi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní láti máa wò mí. Ó jẹ́ ká jọ máa bẹ lálàáfíà. Ìbà lọ́wọ́ ọba mi òkè, ọba wàwàwà tó ti wà káyé tó wà. Ó tún wá jẹ́ yóò wà lásìkò inú kò wà lófìfo. Ó já tèmi àti yín, ó jẹ́ àwa láyé. Àwa wà láyé ní wàásán, àwa níwà wàǹbáláká. Àwa láyé wà ní àlàáfíà ara. Àsìkò péréte báyìí la ó jọ lò lónìí. Mi ò ní dá yín lágara. Àmọ́ ó yẹ ká kí Ọlọ́run tó tún jẹ́ ká láǹfààní láti tún jọ máa wora wa ní dédé àsìkò yìí. Ṣé ẹ mọ̀ wípé ká láàríra lọ́la, ríra lọ́tùnla. K'Olódùmarè ó sì ṣe kọ́la ọ̀hún àtọ̀túnla ọ̀hún kó bá wa láyé, kó bá wa lálàáfíà ara. Kì í ṣe agbára wa, kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe mímọ̀ ṣe wa o. Àánú Ọlọ́run ni. Ìdí náà sì rèé tó fi jẹ́ wípé bó ṣe léwu kí àsìkò tí a fẹ́ lò ní ó ṣe péréte tó, a gbọ́dọ̀ fi ààyè ti Ọlọ́run sílẹ̀ torí wípé òun gangan ló ní wá tó fi wá dára tí ń dùn mọ́ wa nú. Ẹni ọba mi òkè dá láfojú ó fi dára náà ni. Ẹni ó di tí Ọlọ́run fi dára ni. Ọlọ́run tó wá wo àtẹ̀mí àtẹ̀yìn tó wò wá sùnsùnsùn tí ò fi wá dára tí ó pa wá lẹ́kún. Ṣé ẹ mọ̀ wípé ó tọ́ ní kíkí, ó tọ́ ní kíkì, ó tọ́ lẹ́ni àgbéga. Tòbí ẹ̀ náà ló ṣe jẹ́ wípé dandan báyìí ní ìbà Ọlọ́run nínú tá a ṣe. Èyí tí ẹ bá ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí láti bí ọjọ́ mélòó kan, pàápàá nínú oṣù kẹrin ọdún tí a lò kọjá. Ní kété lẹ́yìn ìpapòdà kábíyèsí ikú bàbá yèyé, ọba Lámídì Adéyẹmí Àtàndá, ẹ rántí wípé a lọ Ọ̀yọ́. A jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀kan pàtàkì lára ilé tí ó yẹ kí púpọ̀ ọmọ Yorùbá ó mọ̀ nípa ẹ̀ ní ilé Baba Ìyajì. A sì láǹfààní láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Baba Ìyajì àsìkò yìí. Èyí olóyè ọmọ-ọba Múkáílà Àfọ̀njá. Àmọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ò bá tí ì mọ̀ nípa ètò ọ̀hún, ẹ̀yin ẹ ṣáà ojú òpó tẹ́ wà yìí náà ni ẹ tẹ Baba Ìyajì Olori Omo Oba Oyo. Ẹ ó rí fọ́nrán iṣẹ́ náà. Àmọ́ ẹ jẹ́ kí n rán yín létí. Ìbéèrè lórí pé mélòó làwọn tó ti jẹ oyè Baba Ìyajì, ó ní kókó tí mo fẹ́ fi òní dáhùn. A mọ̀ wáyè tí a mọ̀ kàn síra wa dáadáa ní ìgbà míì. Àmọ́ ká tó sọ̀rọ̀ nípa iye Baba Ìyajì, kí ló bí orúkọ tí à ń pe ilé yìí? Irú àwọn èèyàn wo? Ṣé ẹ mọ̀ wípé ẹni tó bá jẹ́ ojúlówó ọmọ Ọ̀yọ́, wọ́n á ní Ìyajì o, Ìyajì. Gbogbo ọmọ-ọba Ìyajì nílé. Ìyajì o, Ìyajì o. Gbogbo ọmọ-ọba Ìyajì nílé. Pẹ̀lú àkóónú orí, ẹ ti rí wípé kìí ṣe ilé ẹyọ ẹnìkan. Kí ló wá sọ Ìyajì di ilé gbogbo ọmọ-ọba? Ẹ jẹ́ n sáré mẹ́nuba eléyìí kí n tó wá lọ sí orúkọ àwọn tí wọ́n ti jẹ oyè Baba Ìyajì láti ọdún 1838 tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jẹ oyè ọ̀hún. Ṣé ẹ ò gbàgbé pé a ti mẹ́nubà pé nígbà tí wọ́n tẹ Ọ̀yọ́ ilé yìí tí a wà ẹ̀yún àgọ́dọ̀yọ́ yìí. Ṣé ẹ ò gbàgbé pé nínú ogun Elédùré ni Aláàfin Olúewu ti ogun lọ.
ìtàn sì fi ṣe àfihàn rẹ̀ wípé Aláàfin Olúewu yìí nìkan ni Aláàfin tó kú sógun. Ó sì wà lára ìdí tó fi jẹ́ wípé láti orí rẹ̀, èyí ò ní pé láti orí Aláàfin Olúewu ni Aláàfin kankan yìí ti rogun mọ́. Ẹbí ọba ò bá wàjà, kọba ó wàjà lọ́nà iyì, lọ́nà àpọ́nlé, kó má ṣe wípé bí wọ́n ṣe é pẹ̀rú lójú ogun ni wọ́n á ṣe pàbà aládé. Ibi tí mo wá ń lọ kọ́hún. Nígbà tí ọ̀rọ̀ ti rí bó ṣe rí yìí, tí wọ́n ti wà ní àgọ́dọ̀yọ́ eléyìí tí wọ́n wà yìí, àwọn ará ẹ̀ wá wò pé ẹni tó jẹ́ ìran Ọ̀rànmíyàn tó dàgbà, tó jẹ́ àgbà nínú ọmọ lásìkò ìgbà náà, òun ni Lágúnadé. Àgbà òpìtàn Samuel Johnson ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn àgbààgbà ìgbà náà wọ́n dìídì pé Lágúnadé pé ìwọ ló dàgbà, máa ṣàkóso ìlú gẹ́gẹ́ bí olórí ìlú. Lágúnadé ló wá ní, ṣé ẹ mọ̀ wípé láyé ìgbà náà àwọn àgbà yìí ka nǹkan, wọn ì mú nǹkan lélele tipẹ́ntirán bá a ṣe ń mú láyé ìsìn. Kò sí èwo làbúrò ọmọ dààmú ẹni ara ti dára àgbà. Àti Bàsíré, eegun rẹ̀ le dáadáa, òun gan kópa nínú ogun Elédùré yìí. Ẹ jẹ́ kí òun ó dúró ní ipò àgbà, kí Àtìbà tí ó sì sán ogun, tí ó lè láǹfààní láti pe gbogbo àwọn èèyàn tí ogun ti fọ́n ká, láti lè pè wọ́n padà wá, tá a fi jọ gbé àgọ́dọ̀yọ́ yìí, tá a fi lè jọ gbé sókè, tí ó fi lè tètè gbèrú sí i gẹ́gẹ́ bí ìlú. Bó ṣe sọ, àwọn èèyàn gbà bẹ́ẹ̀. Nígbà tó ti ṣe wípé ẹnu bàbá fúnra rẹ̀ olọ̀rọ̀ ti wá, wọn ṣáà ní tipa tìkúùkù kí wọn ó joyè, wọ́n gbà fún bàbá bẹ́ẹ̀. Àtìbà náà wá wò pé bàbá tí ò lo ẹ̀gbọ́n ni, ṣùgbọ́n ẹ̀gbọ́n bíi bàbá ni, ẹ̀gbọ́n tó jìnnà sábúrò ni. Ṣé ẹ mọ̀ pé àwọn ẹ̀gbọ́n kan wà tó ṣe wípé bàbá wò bàbá ní tanra, ẹ̀gbọ́n tó ní bí ni ẹ́. Ó wá wò pé láti lè fi iyì fún ẹ̀gbọ́n tí ó fínúfíndọ̀ sọ wípé kóun ó dipò mú nítorí pé eegun tòun sì le. Bàbá lẹ jẹ́ o, ẹ̀ ń ṣẹ̀gbọ́n mọ́. Bí gbogbo ìlú bá wá ń tọ́ka sí òun gẹ́gẹ́ bí bàbá, ṣe mọ̀ wípé ẹni ó bá jọba ó ti di bàbá gbogbo ìlú. Bí gbogbo ìlú bá wá ń kí mi, tí wọ́n ń kì mí, tí wọ́n ń gẹ̀ mí gẹ́gẹ́ bí bàbá ìlú, gbogbo ìlú, èmi náà wá fi yín sí ipò bàbá àgbà. Bàbá tí à á fi ìyà jì. Bẹ́ẹ̀yàn bá ṣẹ̀ mí bó ṣe lè wù kí ẹ̀ṣẹ̀ òun ó burú tó, bí ó bá ti lè rí ẹ̀yọ́nú tiyín gẹ́gẹ́ bí bàbá tó fínúfíndọ̀ yọ̀ǹda ipò fún mi. Bẹ́yìn bó bá ti rí ẹ̀yọ́nú yín, ó di dandan kó rí ẹ̀yọ́nú tèmi. Bẹ́yìn bá ti forí jìn, ó ti ráforíjìn lọ́dọ̀ tèmi náà nù. Bàbá tí mú ní fìyà jẹni, tá foríjìn, tá yàáfì ẹ̀, tá yọ̀ǹda ẹ̀. Láti ìgbà náà sì wá ni títí pẹ̀lú gbogbo àwọn aláàfin tí wọ́n ti jẹ, ni wọ́n mọ ipò Baba Ìyajì gẹ́gẹ́ bí ipò bàbá àgbà. Baba Ìyajì tá à ń sì sọ yìí, àwọn náà ní àwọn olóyè lábẹ́ wọn. Iṣẹ́ tó kún kẹ́kẹ́ ni, ẹ wò ó fúnra ara yín. Àwọn wo ni wọ́n ti wá joyè Baba Ìyajì rí? Àwọn wo ni wọ́n ti lo ìgbà tí wọ́n ti wà lórí àga àpèrè gẹ́gẹ́ bí Baba Ìyajì, tí Aláàfin ń bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ọba?
tí gbogbo ẹni tí ó jẹ́ ìdílé ọba lọ́yọ̀ọ́ tí wọ́n ń rí gẹ́gẹ́ bí bàbá àgbà, tó sì ṣe wípé bí Aláàfin kan bá gbẹ́sẹ̀, òun náà lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ yẹ kó rí tí ó kéde nígbà ó bá ṣe àwọn ètò tó yẹ kó ṣe sí i tán ni wọ́n ó ṣẹ̀ṣẹ̀ kéde fún àwọn ará ìlú. Láti ọdún 1838 ni ipò yìí ó ti jẹ́ ipò tí àpòpọ̀ èèyàn mọ̀ tí a sì ń tọ́ka sí gẹ́gẹ́ bí ilé pàtàkì àti ipò gbòógì ní ilẹ̀ Ọ̀yọ́. Ẹni tí àkọsílẹ̀ sì tọ́ka sí gẹ́gẹ́ bí Baba Ìyajì àkọ́kọ́, òun náà ni Tẹ̀là Òkílàgbọ̀n. Tẹ̀là Òkílàgbọ̀n yìí ló wà ní ipò Baba Ìyajì láàrin ọdún 1836 sí ọdún 1860. Ọdún mélòó nù? Ọdún 22. Ẹni tí ó ṣe jẹ́ wà ní ipò Baba Ìyajì ẹlẹ́ẹ̀kejì, òun náà ni Tìjú-ukú, ọmọ-ọba Tìjú-ukú Àkànbí. Ọmọ-ọba Tìjú-ukú Àkànbí yìí, òun ló wà ní ipò Baba Ìyajì láàrin ọdún 1860 sí ọdún 1880. Láàrin ọdún 1860 sí ọdún 1880, èyí ò jẹ́ 20 ọdún. Ẹni tó wá jẹ́ Baba Ìyajì kẹta, òun náà ni ọmọ-ọba Málọmọ́ Anílélọ́nà. Ọmọ-ọba Málọmọ́ Anílélọ́nà yìí ló wà ní ipò Baba Ìyajì láàrin ọdún 1880 sí ọdún 1809. Èyí ò jẹ́ ọdún 29. Ẹni tó wà ní ipò Baba Ìyajì kẹrin, òun náà ni ọmọ-ọba Mọ́ràdé Sáàyìnlá. Ọmọ-ọba Mọ́ràdé Sáàyìnlá yìí ló wà ní ipò Baba Ìyajì láàrin ọdún 1909 sí ọdún 1930. Láàrin ọdún 1909 sí ọdún 1930. Èyí ò jẹ́ ọdún mélòó? Ọdún 21. Ẹni tó wà ní ipò Baba Ìyajì karùn-ún, òun náà ni ọmọ-ọba Adéníran Àkànbí. Ọmọ-ọba Adéníran Àkànbí yìí ló gun orí àga ìṣàkóso gẹ́gẹ́ bí Baba Ìyajì lọ́dún 1930. Ó sì ràjò àgbà ní ọdún 1940. Ẹni tó wà ní ipò Baba Ìyajì kẹfà, àwọn náà ni ọmọ-ọba Òkúnlọlá Sàǹdà. Ọmọ-ọba Òkúnlọlá Sàǹdà yìí, àwọn ni wọ́n bọ́ sí ipò ní ọdún 1940 tí wọ́n sì ràjò àgbà lọ́dún 1976. Ṣé mọ̀ pé lásìkò náà ọ̀làjú ti dé, àyọ̀ǹda apò fúnyàn ó ti kúrò láwùjọ, ó ti di kí oníkálukú ó máa du ipò pé mo fẹ́ jẹ́. Àmọ́ bàbá Òkúnlọlá Sàǹdà yìí, àwọn ni àkọsílẹ̀ fi hàn gẹ́gẹ́ bí Baba Ìyajì tí ó lògbà pẹ́ jùlọ nínú àkọsílẹ̀ ti àsìkò yìí. Kí Ọlọ́run lọ́ra ẹ̀mí Baba Ìyajì àsìkò yìí náà, kí wọ́n ó lè lògbà ju ti bàbá wa tí à ń mẹ́nu bà yìí lọ. Ọmọ-ọba Òkúnlọlá Sàǹdà yìí, bẹ́yìn náà bá wò ó, ọdún 1940 sí ọdún 1976, èyí ò jẹ́ ọdún 36, 36 years. Ọdún 36 ni wọ́n fi wà ní ipò Baba Ìyajì ní ilẹ̀ Ọ̀yọ́. Ẹni tó wà ní ipò keje, ẹ rí i pé mo mẹ́nu bà wípé nǹkan ti yí, ó ti di ká máa dupò ní tìpẹ́ǹtìrán. Eléyìí jẹ́ kí ipò Baba Ìyajì ó ṣòfò, tí ò sí ẹnì kankan lórí àpèrè ọ̀hún, lórí àga ọ̀hún láàrin ọdún 1976 sí ọdún 1986. Ìyẹn ọdún 10, níbi tí ọ̀làjú ti ń dé, tí ìdupò ti ń wọlé, tó ti ń di wípé ó ti ń di tìpẹ́ǹtìrán. Àwọn nígbà tó di ọdún 1986, ẹni tó wà ní ipò Baba Ìyajì keje, àwọn láǹfààní láti gorí àpèrè ọ̀hún. Èyí náà ni ọmọ-ọba Jọ́kànólà Lásìsí Àkànní.
àwọn bọ́ síbẹ̀ ní ọdún 1986 wọ́n sì rebi àgbáre ní ọdún 2018. láàrin ọdún 2018 kò sí ẹnì kankan gẹ́gẹ́ bí Baba Ìyajì títí di ọdún 2020. ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2020 ó ní kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Àtàndá Aláàfin àná nílé Ọ̀yọ́ àti àwọn ìjòyè pẹ̀lú gbogbo ẹgbẹ́ ọmọ-ọba nílé Ọ̀yọ́ ni wọ́n yan ọmọ-ọba Múkáílà Àfọ̀njá gẹ́gẹ́ bí Baba Ìyajì. eléyìí ló sì jẹ́ kí wọ́n ó jẹ́ Baba Ìyajì kẹjọ ní ilẹ̀ Ọ̀yọ́. èyí tẹ̀ ń béèrè pé Baba Ìyajì mélòó ló ti jẹ, kí lorúkọ wọn. ìdáhùn láti fún yín yìí o, 8 ni wọ́n. ọ̀kọ̀ọ̀kan wọn la sì ti dárúkọ pẹ̀lú ọdún tí oníkálukú lò lórí àpèrè. ibi tí màá ti wá máa ṣẹnu ní déédéé ṣíbí lórí ètò fún tòní leléyìí. ṣe mọ̀ pé mo sọ wípé mo wá sáré sọ tẹ́ ń bi mí fún yín ni. mò ń bọ̀ dáadáa lódidi tó jẹ́ wípé màá ti jẹ́ kẹ́ ẹ mọ̀. tẹ́ni tó bá láǹfààní láti darapọ̀ mọ́ wa ó fi lè darapọ̀ mọ́ wa ní tààràtà ní ìfojúkejì èyàn live. títí wá di ìgbà tí màá fi ìkéde ìgbà tí ìfojúkejì tí ó wáyé. ẹ fẹ́ béèrè pé kí la fẹ́ sọ. ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀rọ̀ nípa ìlú Ọ̀yọ́ náà láàṣù. ṣé ẹ mọ̀ wípé ọ̀kan òjọ̀kan àṣà ló wà ní ilẹ̀ Ọ̀yọ́. àwọn ilé tó lóòrìn tó yẹ ká mọ̀ nípa wọn wọ́n pọ̀ ní ilẹ̀ Ọ̀yọ́ tí àwọn èèyàn ò sì mọ̀, tí wọn ò mọ̀ pé ẹ̀yin náà wo bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tá a gbé ti Baba Ìyajì jáde. iṣẹ́ tá a ṣe lórí Baba Ìyajì ẹ̀rí wípé akọ iṣẹ́ ni, àkànṣe iṣẹ́ ni. èèyàn pàtàkì kan tí wọ́n yìí fẹ́ ká máa pariwo orúkọ wọn, ṣùgbọ́n tí wọ́n jẹ́ olùfẹ́ àṣà ìbílẹ̀ pàtàkì tí wọ́n fẹ́ kí àwọn èèyàn máa mọ ojúlówó ìtàn. àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò ọ̀hún o. àwọn ni wọ́n ṣe agbátẹrù bá a ṣe lọ Ọ̀yọ́, bá a ṣe ṣètò. tẹ́ fi láǹfààní láti mọ̀ wípé àṣeká ń bẹ nílé Baba Ìyajì, àṣelé Odùduwà ń bẹ nílé Baba Ìyajì, àṣòkúta àjàká ń bẹ nílé Baba Ìyajì, àṣọpọ̀lọpọ̀ àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀, àwọn nǹkan abínibí ń bẹ níbẹ̀ tójú ẹ̀ ò sì hàn dé. bẹ́ẹ̀ ṣe lù wá lọ́gùn ẹnu, àwa náà mọyì ìfẹ́ tẹ́ ẹ fi hàn. ó ṣeé ṣe ó jẹ́ pé ara àwọn ilé tó nítàn tó lóòrìn tẹ́ ò tí ì mọ̀ nípa wọn, tá a rò bó yẹ kẹ́ ẹ mọ̀, kò láàmú wá. títí wá di ìgbà tí a tún máa pàdé táwọn àtún fojú rinjú. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lorúkọ tí mò ń jẹ́. ìpàdé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé èmi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ni màá lọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò mí náà ni màá tún bá pàdé tó bá di ní ìgbà míì. ire báyìí lójú owó rí, ògèdè ire báyìí lójú wa ó máa rí ní gbogbo